Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Mínísítà fún ọ̀rọ̀ ìnáwó àti àmójútó ọrọ̀ ajé ìyẹn Wálé Ẹ̀dùn ti fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ pé ọrọ̀ ajé wa ti ń padà bọ̀ sípò. Ó ní gbogbo àdójúkọ wa ti di àfìsẹ́yìn tí egun fi ṣọ. Ó ṣe ìkìlọ̀ pé gbèsè tá à ń jẹ ṣì pọ̀ léyìí tó ń gba ọ̀pọ̀lọpọ̀ nínú owó tó ń wọlé sápòṣùwọ̀n ìjọba. Àjọ SERAP ti ní kí ọ̀gá àgbà iléeṣẹ́ NNPCL Báyọ̀ Ojúlárí wá sọ bí àwọn òbítíbitì owó kan ṣe rìn tó fi di àwátì. Ó pè fún kí wọ́n fi ojú àwọn tó wọ́ owó náà tí wọ́n sì ṣe báṣubàṣu ba ilé-ẹjọ́. Iléeṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace ti fìtàn balẹ̀ pẹ̀lú bó ṣe gbéra láti ìlú Àbújá lọ sí ìlú London fún ìgbà àkọ́kọ́. Keyamo ló léwájú ikọ̀ náà. Ó gbóṣùbà káre fún ààrẹ Tinubu fún ìgbárùkùtì. Ilé-iṣẹ́ Dangote ti ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ láti fẹ́ ilé-iṣẹ́ ìfọpo rẹ̀ lójú sí èyí tó tóbi jùlọ lágbàáyé. Ẹgbẹ́ òṣèlú APC ti ní kí àwọn èèyàn kọ etí dídi sí ìkéde tó gba orí ayélujára kan lórí ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Dídípa ojú pópó àti súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tún ti bẹ̀rẹ̀ o lágbègbè Àpápá pẹ̀lú bí àwọn ọkọ̀ ńlá ṣe tún ti bẹ̀rẹ̀ sí ní dúró lójú ọ̀nà. Àjọ tó ń ṣètò ìdánwò àṣekágbá ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ìyẹn WAEC ti bẹ̀rẹ̀ àyẹ̀wò fún computer-based test ní ìmúrasílẹ̀ fún ìdánwò ọdún 2026. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ti wà lókè téńté tábìlì báyìí nínú ìdíje English Premier League nígbà tí Real Madrid náà jáwé olúborí nínú ìdíje El Clasico pẹ̀lú Barcelona ní Spanish La Liga. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.